Ẹ kú dédé àsìkò yìí ní gbogbo ibi tí afẹ́fẹ́ ètò yìí fẹ́ dé. Olúbùkọ́láyako, ìyá rere, ìyá ènìyàn rere, ìyá àwọn ọmọ rere àti ọ̀rẹ́ ẹ̀yin ènìyàn rere ló wá sórí ètò lénìí. Lórí ètò Kò Sí Mìmì. Kí ni ohun tí mo tún fẹ́ mú wá lénìí? Ọ̀rọ̀ àwọn ilé ọdún yìí náà ni. Ilé ọdún yìí náà ni. Ìyá rere ẹ̀ ló. Dádì mi sọ fún mi pé a fẹ́ ṣe meeting o, family meeting ní ọjọ́ Sunday àkọ́kọ́ ní ọdún. So Thanksgiving tèmi mi nílé wá fún annual Thanksgiving mi ọ̀sẹ̀ tó tẹ̀lé lèmi máa ṣe nítorí pé mo fẹ́ dúró fún family meeting. Ó fẹ́ dúró fún family meeting. Ó wá sọ pé ṣùgbọ́n mo kíyèsí wípé ó ní nǹkan tí bàbá mi fẹ́ sọ nínú family meeting yẹn. Ọ̀rọ̀ yẹn fẹ́ dá lé mi lórí nítorí pé àwọn ẹ̀gbọ́n mi gbogbo wọn lóòótọ́ àwọn tó lówó wà nínú wọn o, àwọn tí ò lówó náà sì wà ńbẹ̀ nítorí pé ìyá ti tèmi ní ìyàwó kékeré, èmi sì ní ọmọkùnrin kan ṣoṣo tí ó bí láàrin ìyàwó kékeré yẹn. Mo ní àwọn ẹ̀gbọ́n obìnrin àti àbúrò obìnrin ṣùgbọ́n èmi ní ọmọkùnrin kan ṣoṣo tó bí. Ṣùgbọ́n èmi máa ń tọ́jú bàbá mi o, mo máa ń fowó ránṣẹ́ sí owó oúnjẹ lóṣooṣù, owó aṣọ ọdún, owó ohunkóhun tó bá nílò mo máa ń fi ránṣẹ́ sí. Ṣùgbọ́n àwọn ẹ̀gbọ́n mi tó ń jẹ́ àwọn ọmọ ìyáálé ìyá mi, wọn kì í fowó ránṣẹ́ sí bàbá mi o torí bàbá mi máa ń fẹjọ́ wọn sùn mí. Pé mo rò wípé ọ̀rọ̀ yẹn ni bàbá mi fẹ́ wá sọ nínú family meeting. Mo wá ní pé orúkọ wo ni kí n fẹ́ nìyí ná, kí n má mi fẹ́ dárúkọ ẹ̀. Bọ̀dá Àkànní, etí ẹ mélòó, etí ẹ méjì, bíṣu ẹni bàtà ń kọ́, kí ni Yorùbá sọ? Ó ní a máa dọwọ́ bò ó jẹ́. Mo ní òwe Yorùbá kan ló sọ wípé ọ̀pọ̀lọ́ tó ń alágẹmọ tó ń lọ jẹ́jẹ́jẹ́jẹ́ ikú máa ń pa àbùlàkàtàsé ọ̀pọ̀lọ́ tó ń jára rẹ̀ mọ́lẹ̀ pọ̀pọ̀pọ̀pọ̀pọ̀pọ̀. Etí ẹ mélòó? Tó bá ṣeé ṣe sọ fún wọn tó bá ti di ọjọ́ Sátidé, sọ pé bàbá mi family meeting yín yẹn o, mi ò rò wípé mo máa lè bá yín dúró ṣe family meeting o. Ẹ ṣáà jẹ́ kí gbogbo nǹkan tẹ́ bá ti sọ ẹ máa sọ. Mo fẹ́ máa lọ sẹ́kọ̀ọ́ nítorí pé mo ní nǹkan tó jẹ́ pàjáwìrì emergency tí mo fẹ́ lọ dá sí, kó sì fún bàbá rẹ̀ lówó kó máa bọ̀. Àwọn èèyàn sọ pé kí ló ṣẹlẹ̀ ìyá rere, kí ló dé tí ò ní dúró? Kò lè dúró níbẹ̀. Kí bàbá rẹ̀ kí ó má bàa gbé ilé ayé lọ́wọ́ ni. Lóòótọ́ nǹkan tí bàbá ẹ̀ fẹ́ ṣe nǹkan tó dára ni, ọ̀rọ̀ tí bàbá ẹ̀ fẹ́ sọ ọ̀rọ̀ tó dára ni, ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ẹ rántí ìtàn Jósẹ́fù nínú Bíbélì o. Bàbá Jósẹ́fù fẹ́ràn Jósẹ́fù, ó sì fi hàn fún àwọn ẹ̀gbọ́n rẹ̀ wípé òun fẹ́ràn rẹ̀. Ohun tó kó Jósẹ́fù sí wàhálà nìyẹn o. Kí ọkùnrin tí mò ń sọ nípa rẹ̀ yìí o, kí ọ̀rọ̀ rẹ̀ kó má bàa di ti Jósẹ́fù náà o. Nítorí nígbà tí bàbá rẹ̀ bá dá ọ̀rọ̀ sílẹ̀ láàrin àwọn ẹ̀gbọ́n rẹ̀ pé lágbájá leléyìí olóye tó máa fi ránṣẹ́ ní gbogbo ìgbà báyìí nígbà báyìí, tóun náà sì jókòó síbẹ̀ tí bàbá rẹ̀ sọ pé ń gbọ́ sọ̀rọ̀. Ṣé mo ní kó sọ fún bàbá ẹ̀ pé nítorí owó fífi ránṣẹ́ o, òun máa fi ránṣẹ́, ṣùgbọ́n kó má sọ fún àwọn ẹ̀gbọ́n òun pé òun ṣe báyìí, kí ó má sì béèrè lọ́wọ́ òun ohunkóhun nítorí bàbá rẹ̀ tún fẹ́ ṣe àwọn project kan. Ọmọ yẹn ló promise ẹ̀ pé òun máa ṣe fún. Ó wá fẹ́ pe meeting pé kò gbọ́dọ̀ jẹ́ ọmọ yẹn nìkan ló máa ṣe, pé gbogbo àwọn ẹ̀gbọ́n ẹ̀, àwọn ọmọ ìyálé náà gbọ́dọ̀ dá sí project yẹn. Òun máa bi wọ́n pé láì ṣe launching o, èló lẹ máa fi sílẹ̀, bàbá fẹ́ ṣe yẹn. Ìyẹn ọmọ yẹn dẹ̀ sọ pé ṣé bóun lòun máa ṣe yẹn. Bí wọn ò dá sí ẹ fi wọ́n lẹ̀, ọgbára Ọlọ́run máa ka. Mo wá ní pé arákùnrin mi Àkànjí gbọ́ o, ọ̀rọ̀ yìí ṣẹlẹ̀ ní ọdún ó ṣe díẹ̀ o. Bàbá Adébóyè sọ ìtàn yẹn fún wa o. Bàbá olùṣọ́ àgùntàn kan ní ìlú Ìbàdàn náà tún sọ nǹkan tó jọ o. Ó ní wọ́n lọ sílé ọdún báyìí náà ni o. Ẹni yìí sì jẹ́ ọmọkùnrin tó lówó lọ́wọ́ nínú ẹbí rẹ̀. Nígbà tí wọ́n wá lọ sílé ọdún, wọ́n wá ṣe ìpàdé mọ̀lẹ́bí. Ìgbà tí wọ́n wá ṣe ìpàdé mọ̀lẹ́bí, wọ́n wá ní wọ́n fẹ́ ná owó kan. Ọmọkùnrin yìí wá dáhùn wípé ẹ má ṣe ìyọnu o nípa owó tẹ́ fẹ́ ná yìí, agbára Ọlọ́run ka, òun máa gbé owó yẹn sílẹ̀. Ọmọ yìí sì jẹ́ ọmọ kékeré láàrin àwọn àgbàlagbà tó wà níbẹ̀. Àwọn àgbàlagbà tó jẹ́ ẹ̀gbọ́n rẹ̀ tó wà níbẹ̀, bí wọ́n ṣe dìde nìyẹn. Wọ́n wá ní ó tiẹ̀ ti ní ìgbéraga jù,
nígbà táwọn wà ń bí ìwọ wá sọ wípé kí wọ́n má ṣe kinní kan ìwọ máa ṣe, ìwọ máa ṣe gbá, ìwọ máa ṣàwo, ìwọ máa ṣe kókó bàbá àṣàsùn. Ìgbéraga rẹ ti pọ̀ jù, ìkíní kan ti pọ̀ jù. Bí wọ́n ṣe gbógun ti ọmọkùnrin yìí nìyẹn o. Pákí tí àkọ́bí bàbá àwọn ọkùnrin máa dáhùn. Ó ní wò ó, nígbà tí mo bá ṣe tán pẹ̀lú rẹ, wọn ò tiẹ̀ ní rí traces, wọn ò ní rí àmì wípé o wáyé rárá. Ọ̀rọ̀ burúkú tó ń tèrìn, ọ̀rọ̀ burúkú tó ń tèrìn. Lóòótọ́ o, ọkùnrin yìí o, nígbà tí wọ́n parí gbogbo ètò tó ń lọ o, Abẹ́òkúta náà ló ń gbé o. Wọ́n ní lójú ọ̀nà Abẹ́òkúta sí Ìbàdàn, ibẹ̀ ni mọ́tò rẹ̀ tó ti forí sọgi tó sọmọ assault bí àṣà olóyìnbó, àtọmọ àtìyàwó àtọkùnrin yìí kò sílẹ̀ tó yè nínú wọn o. Ẹ jọ̀ọ́, ṣé ọ̀rọ̀ ẹ̀gbọ́n ó ṣe àbí ò ṣe? Ló ṣe. Ìtàn yẹn ni mo yá sọ fún arákùnrin Àkànjí o pé tètè fa etí ẹ, tètè máa bọ̀ lÉkòó, Àkété ìlú ọgbọ́n, arómisá lẹ́gbẹ́lẹ́gbẹ́. Sọ fún bàbá rẹ wípé gbogbo ìpàdé kípàdé tó bá fẹ́ ṣe o, kó má dárúkọ rẹ o, kó má sì forúkọ rẹ sí o, kó yọ orúkọ rẹ kúrò, ṣùgbọ́n gbogbo nǹkan tó bá lẹ́tọ̀ọ́ sí ọ láti ṣe ló máa ṣe. Ìyẹn ni mo ṣe tún ní kí n tètè wá sọ fáwọn olólùfẹ́ mi o, àwọn tó wà nílé ọdún, àwọn tẹ́bí wọn wà nílé ọdún, ẹ tètè bá mi fi fọ́nrán yìí ránṣẹ́ sí wọn. Kán má lọ máa dẹ́jà, kán má lọ máa ṣe pé mo fẹ́ ṣe gbá, mo máa ṣàwo, mo máa ṣe kókó bàbá sásùn. Dádì ẹ má wọ́rì, ṣẹ́rí ọdún ta fẹ́ mú yìí, family house wa lábúlé yẹn, màá ní kán wo, màá ní kán tukọ́. Ògbé jẹ́, kò ṣe jẹ́jẹ́, jẹ́jẹ́ lọmọ Èkó ń lọ ni mo gbọ́. Ṣe jẹ́jẹ́ o, ẹ bá mi sọ fún àwọn ènìyàn o. Ẹ fi fọ́nrán yìí, ẹ fi ránṣẹ́ sí ẹnìkan, kẹ́ tún fi ránṣẹ́ sí ẹnìkan, kẹ́ tún fi ránṣẹ́ sí ẹnìkan, kẹ́ lè fi ṣí wọn létí wípé ilé ọdún tí wọ́n wà yẹn o, kí wọ́n má lọ jẹ́jẹ́ tí ò ní túmọ̀, nítorí àtúbọ̀tán ni o. Àwọn ènìyàn burú o, inú sì jìn o. Nítorí pé àwọn ènìyàn á fi ẹ̀jẹ̀ sùn ní wọ́n á tutọ́ funfun síta. Wọ́n máa jókòó, wàá ṣe bíi pé ọ̀rẹ́ rẹ ni wọ́n ni, ọ̀tá ni wọ́n o. Ọlọ́run ò ní jẹ́ ká bá ọ̀tá wa tó pọ̀, ọ̀tá wa ò sì ní rẹ́yìn wa ní ọdún tá a fẹ́ mú yìí o. Ọ̀rọ̀ ìsítí tí mo mú wá lè ní nìyẹn o. Kò ń dùn kó pọ̀ ṣókí lọ́bẹ̀ oge. Olúwàbùkọ́lá Àyàkó, ìyá ènìyàn rere, ìyá àwọn ọmọ rere, aya ènìyàn rere àti ọ̀rẹ́ ẹ̀yin ènìyàn rere ni mí o. Ká tún fire pàdé o. Ọdún ayọ̀ la máa ṣe o. Ìpàdé wa bí oyin. Ó dàbọ̀.